òjò kó jíire ní ìsàrẹ̀ o bí Kristiana Fúnmiláyọ̀ bá mi ṣayé bá ti jíire àbùsébùsé aya Àjàyí tí sọjọ́ bí lónìí gbéra ńlẹ̀ mọ́ọ̀dà gọ́jọ́gọ́jọ́ mi bọ́dún ẹ̀ lóde oyin sọdún ẹ̀ nínú afárá ejò láǹsọdún rẹ̀ lápàwọ̀ Fúnmiláyọ̀ ọlọ́dún ọdún nìyí ó ṣe tẹ̀mí nínú owó nínú ọlá nínú ọrọ̀ tó pọ̀ rẹpẹtẹ onírántí ọjọ́ níbu sẹ́kọ̀ndé léyìí oníjà ṣe mọ́ ó gbó bí olúgbógbó ti gbó Fúnmiláyọ̀ kó gbó bí olúgbógbó ti gbó kó gbó bí àwọn agbákàgbà kan wọ́n gbó títí wọ́n fọmọ owó sóníde ìwọ̀rùn owó gbó títí owó dòkìní onírántí ọjọ́ níbu sẹ́kọ̀ndé léyìí oníjà ṣe mọ́ ó yá ọ̀rọ̀ oníkanjú kú ó ní tètè kú mo rojú àlá lára rẹ̀ ó ní fọdún eléyìí ṣàṣe mọ́ ìwọ ìyá mọ́dún igba lérè lẹ́ni àwo lérè lẹ́ni nínú owó nínú ọlá nínú ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ ilé rẹ̀ wá nídìílé onílé ẹbí rẹ̀ onídẹ̀bí ẹlẹ́bí ó ní mọ́sáré ìwọ ọmọ Fúnmiláyọ̀ aya Àjàyí o aya Adéọ̀ṣọ́ Adémilùsì tí ń sọjọ́ bí ló ní kórìjọ́ pẹ́ láyé máa bèjì màmá Mariam ní kẹ́mọ̀dá gọ́jọ́gọ́jọ́ ìyá Michael òkú ọdún okúyè dùn àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ wọ́dúndùnú ló mọ̀ ṣe pẹ́pẹ́pẹ́ lòún sàrán àtẹ̀gbẹ́lẹ́sẹ̀ ń tẹ̀nà obìnrin tó mọ̀ kẹ́ ọkọ oníwà tútù bí àdàbà ọmọ olóyè Emmanuel ọlọ́mọdé wa tó dolóògbé lọ́jọ́ ọjọ́sí kọ́lọ́hún dẹ̀lẹ̀ fẹ́ ìyanre ọmọ gùsí àbámiṣayé òkú ọdún okúyè dùn àṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ wọ́dúndùnú ló mọ̀ ṣe aṣọdúnmọ́dún àwọ̀ aṣọdúnmọ́dún o aṣoṣùmọ́ṣù àwọ̀ aṣoṣùmọ́ṣù Kristiana Fúnmiláyọ̀ ìwọ ìyá ọmọdún igba lérè lẹ́ni àwo lérè lẹ́ni nínú owó nínú ọlá bámi ṣayé Fúnmiláyọ̀ òkú ọdún o àṣẹ ìṣàmọ́dún bóyá ẹ bá ń bẹ́tẹ̀ ẹ bá ń jà ẹbí ọ̀rẹ́ ara wọn ní okùyè dùn wọ́n ní mọ́ kí ọ wọ́n ní mọ́ kí yọ lọ́lá fẹ́lẹ̀ gan ní òkú ọdún ó ní òkú àṣeyẹ Dúpẹ́ Àfúyẹ ó ní mọ́ kí ó ní mọ́ kí yọ Bísí Babátọ́lá ní òkú ọdún o Rẹ́mi Lẹ́kún Adénúgà ó ní òkú àṣeyẹ ó ní òyà ọ̀rọ̀ òní kanjú kú gbogbo àwọn ọ̀rẹ́ ní òkú ọdún o Kẹ́hìndé Sàkánkì ọ̀pọ̀pọ̀ ọdún Oyèdélé Bọ̀sẹ̀ ní òkú yèdùn Bùkọ́lá Ọláìyá ní òkú àṣeyẹ tó ní tó bọ́ nílé ayé Kristiana Fúnmiláyọ̀ ẹni rẹ èèyàn rẹ adùnbárin má tó ṣe àdùnbágbélé àdùnbásọ̀rọ̀ àdùnbáṣòun gbogbo arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òdùn wọn olórí burúkú èèyàn ló kúkú fẹ́ kí Fúnmiláyọ̀ bá mi ṣayé járe lé àwọn bàbá tó bí ọlọ́mọ wò kí yọ bí ológun ẹrú o wò kí yọ bí ọlọ́gbọ̀n wọ̀ fún wò mọ́ kí ọ ní gbé èdègbẹ́jọ Ìrè Èkìtì níṣẹ̀lẹ̀ o ọmọ àjọjọ náà má ṣọ ọmọ wárùkù ṣòro ọmọ alágbàdo rárá rúru ìrèmọ̀gbọ́n ara alágbẹ̀dẹ bá a kí wọ́n níre wọn kì í jẹ́ ọmọ òwú ni wọ́n fi jẹ́ ni òwú lẹ́wúwo lójì ìyẹ̀wà ògún ló nílò bí ó bá sì wọ kí là bá fi kẹjà lọ́rùn láàrin alàgbàlúgbò mi ń bá tètè dáyé ìrèmọ̀gbọ́n alágbẹ̀dẹ ní bàjẹ́ tó bá bá wọn fínà wọn pọ̀ ṣeun bó bá wọn fínà wọn pọ̀ ṣeun fínà pọ̀ lágbẹ̀dẹ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ ránni nílẹ̀kẹ̀ ránni nílẹ̀hún onílẹ̀kẹ̀dẹ̀ onílẹ̀hún ti lọ ọmọ olókè méjì èyí máa gùn máa délé o ọmọ awakọ̀ gbìnrín lágbẹ̀dẹ ọmọ wa ọmọ ẹkùn ọmọ amákàrà sábẹ̀hún jẹ Fúnmiláyọ̀ Kristiana ọmọ ẹlẹ́gbẹ̀rún wo ọmọ amúdásílẹ̀ mógún ẹnu pani àkúkú bẹ́ni lórí yájogun ẹnu lọ ọmọ òsì mẹ́fun ọmọ olúmọ̀lẹ̀ méjì wérewére àbẹ̀yìn funfun bí aláàrí ọmọ wa ọmọ ẹkùn láàfin ọba ọmọ ìjọ ọ̀yẹ́dùn márò okun ìjọ ọ̀yẹ́dùn márò ọ̀sà ìjọ ọ̀yẹ́dùn márò òpópó olé ọmọ oníyàn oyin Èkìtì ò fẹ́ràn kàbí iyán Èkìtì ọmọ oníyàn náà tó di oníyàn òjọ́ ọmọ jùwàjùwà lẹ́kẹ́